gbàgbé pé torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi á jẹ́ máa tẹríba fẹ́ mi. wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí bọ̀ mí gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ́ ta ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo tó ẹ pẹ̀ kàn fẹ́ yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja mọ́ ìmẹ̀jẹ̀ tó fi kú ni mi ìfẹ́ yan ẹja mọ́. ẹ yan àgbàdo nígbà yẹn. ẹ̀yin mi orúkọ tèmi ni Ayọ̀ Ajíwọlé wòlíì àgbà mo ń fàsìkò sọ fún yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ Olúwa. Thank you so much for loving us. I love you too. Sowonya pẹ̀lú Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fèrè bàbá rìnrìn ká sọ parí. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ. ọba tó ní kójúmọ́ mọ́ mo ti dé Èdùmàrè tó ní kóòrùn ó ràn gbòò ìwọ lèmi mà ṣe kábíyèsí fún àgbààgbà tí gbogbo àwọn àgbàlagbà ń ṣe bẹ́ẹ̀ tẹríba fún ilé ọba mi Aláwùrábí akọ́dá ni ọ́ aṣẹ̀dá ni ọ́ amẹ̀dá ni ọ́ awẹ́dá ni ọ́ arẹ́dá ni ọ́ ọba tí gbogbo ayé faratì tí ò fara tó ń kóhun ọ̀já ni ọ́ Olódùmarè apọnmọ májàbọ ìwọ ni ìgbàjá fún gbogbo ẹni tí ń lò bàǹtẹ́ oògùn fún gbogbo ẹni tó rò pé òun lóògùn ẹ̀mẹ́ mímọ́ fún gbogbo ẹni tí ń wá ojú Olúwa ìwọ ni hàǹtú lọ́wọ́ àwọn àfáà ilẹ̀ ọba mi Aláwùrábí ọlọ́run tó ní wá lọ dúró wò ń bẹ̀ má kú ò ń bẹ̀ ọlọ́run ọba mi ti ń gbẹ́ nìkan sókè gbẹ́ nìkan sọ̀kalẹ̀ ọlọ́run ọba mi ti ń pani ti ń jíni ti ń woni ti ń rẹ́ni ti ń kẹni ọlọ́run ọba mi tá a pèpèpè tá a lè pè tán àgbádárìgìdá Olódùmarè tó ga ju gbogbo ayé lọ ìbẹ̀rẹ̀ tí ò lópin ní ìwọ tó lòpin gbogbo tẹ́nìkan ò lè mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dá ni ọ́ tẹ́nìkan kan ò dá ìwọ làgbàlagbà tẹ́nìkan ò dàgbà jù ìwọ náà tún lọ́mọ kékeré tẹ́nìkan ò lè kéré tó ó kéré títí ó wọnú aláboyún ó dàgbà ayé ò gbà ọ́ ọ̀run ò gbà ọ́ àwọn kan tiẹ̀ ní ọ̀run ló ń gbé mo ní rárá o ẹ ti gbàgbé ohun tó sọ nínú Bíbélì ni ó ní Ọlọ́run wá dá ọ̀run òun àti ayé ń bo ní gbéǹgbà tó fi dá ọ̀run àtayé ajẹ́pọ̀ níbìkan tí ń gbé yàtọ̀ sọ́run ọba mi àwí ìwé tán àfọ̀ọ̀fọ̀ tán àkẹ́ẹ̀kẹ́ tán àwa tán àkíìkí tán ọba mi tá a gẹ̀gẹ̀gẹ̀ tá a lè gẹ̀ tán a pín a lè pín tán a pè a lè pè tán a gbàdúrà sí àdúrà ọ̀tán a bá a sọ̀rọ̀ a bá a sọ̀rọ̀ tán ọlọ́run ọba mi tí ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí gbogbo ayé ó sì máa sá kíjokíjo ilẹ̀ ọba mi Aláwùrábí ọlọ́run tí ń pe ni ọba tí ń fà wọ́n kan lẹ̀ ọlọ́run tí ó pé kẹ́nìkan wá tí ó sì pé káwọn kan máa lọ ọlọ́run tó wó sùnsùnsùn ó dá ọ̀run àti òṣùpá wọn ò fìgbà kan jọra wọn rí bó òrùn bá mú ganríganrí ẹ̀ máa sá kúrò nínú bẹ́ẹ̀ bó ṣùpá bá ràn gbò ẹ̀ fẹ́ wà nú ẹ̀ ní ó dá afẹ́fẹ́ ó ní kíyìn ó máa ṣọ̀rẹ́ iná ó wá dá iná ó ní kíyìn ó máa ṣọ̀rẹ́ ara ayábayàbà bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ rí iná kò sí tára ó jẹ tí ò ní fi iná sí ẹ̀yin náà wò bẹ́ẹ̀ oúnjẹ tẹ̀mí ó jẹ ọlọ́run ọba ló dá ó wá dá ẹ̀mí ó dá ilẹ̀ ó jẹ́ èèyàn ò ní lè jẹlẹ̀ láéláé bẹ́ẹ̀ ń téèyàn jẹ láyé inú ilẹ̀ náà ni ó ti padà jáde wá ọ̀run àṣíborí ìwọ ló dá ilẹ̀ ọba mi Aláwùrábí ilẹ̀ táǹtẹ̀ ìwọ yìí kan náà ni o ọba tó jẹ́ wípé òun lẹ́yìn àbáláyé tó forí sọ gbogbo àwọn òkúta tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fọ́ yangayanga ọlọ́run tó bà fìlọ́sọ́fì àwọn Yorùbá àti gbogbo àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ jẹ́ wọ́n ní òkè ò jẹ́ òkè òmu òkè òkú ò lójú kan mu ní kíni ẹ ti gbàgbé ohun tó sọ nínú ìwé mímọ́ tó sọ wípé ọlọ́run ọba mi ń kọjá àwọn òkè ńlá ń fò bí àgbò àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ẹ gbà bí òwe àwọn Yorùbá tó ní odò kì í sàn kó bojú wẹ̀yìn mo ní nìkan ni ọlọ́run ọba mi ti bà fìlọ́sọ́fì yín jẹ́ Bíbélì wípé òkun rí ó sán Jọ́dánì rí ó padà sẹ́yìn ó bojú wẹ̀yìn àbí ò bojú wẹ̀yìn ọlọ́run ọba mi ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀bánirin kú yàtán arúgbó ọjọ́ adàgbà má tẹ̀pá àwíká tó wí amọ̀ká tó fọ̀ asọ̀ká tó sọ agbéká tó gbé ọba mi tó rán ni lọ sógun ó ṣáájú ẹni dógun ó tún dógun ọ̀hún tán ó tún ṣáájú ẹni kẹrù délé ọba tá ti rán ni níṣẹ́ tí ó ṣáájú ẹni mú un tán rán ni délé ǹlẹ́ ọba mi Aláwùrábí ó
fẹ̀gbọ́n lẹ̀ ó gbàbúrò ga ó fàbúrò lẹ̀ ó wo gbogbo àwọn tí wọ́n ṣùnṣùn gbé nìkan ni ẹ̀yin tẹ́ ń bẹ ń bẹ yìí kò sí ohun tẹ́ ṣe ọba mi tí ó ṣe nǹkan tí ò sẹ́ni tí ó sọ pé bó ló ṣe ṣe bẹ́ẹ̀ ó jókòó báyìí ọ̀kẹ́tẹ̀ ń fi àwọn òjòyè ò lè wò ó lójú nìkan ni ọlọ́run ọba mi tó fi wúrà ṣe ìta rẹ̀ bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀ bá wà nínú ìjọ ọlọ́run wa ní ẹ má bọ́ ọlọ́run ọba dọ́gba ọlọ́run tó fà wọn wòlíì kan tó fi dààmú ọba kan nínú bíbélì àyàbàyàbà bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n tó irinwó 400 wà láìtàláì wọn rí nǹkan kan ọpẹ́lọpẹ́ mẹ̀káyà tọ́lọ́run ọba mi tó ṣí lójú ní kábíyèsí bá ọba lọ sógun òní padà dé ọlọ́run ọba mi ti gbẹnu ẹnìkan sọ̀rọ̀ tí ó sì sọ fẹ́ nìkan pé kó lọ sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba mi tí ẹni kì í yọ̀rọ̀ rẹ̀ pa mo ní ẹ̀kú òǹbẹ̀ rántí Élì ńjọ́ kínní àná ni ó ní mo ti sọ fúnra rẹ̀ pé òun ni ó máa jorú àlùfáà fún mi ó ní ṣùgbọ́n nítorí ọmọ rẹ̀ Hófínì àti Fíníásì ó ní ká má rí i mọ́ ayábayàbayàbayàbayà ọlọ́run ọba mi tó jẹ́ wípé gbogbo ohun tá a rò pé kò lè dúró ó lè dá dúró ẹ ti gbàgbé Joshua ó wí pé kí òrùn kí ó dúró lágbède méjì à ń já lónìí òun Gíbíónì bẹ́ẹ̀ sì rèé títí tí wọ́n fi ṣẹ́gun tán ọlọ́run ọba mi tó ní punishment lọ́wọ́ tí ò bá fẹ́ kí èyí ó ṣe bẹ́ẹ̀ kó fi rọrùn ṣe nǹkan ó wo Mósè ṣoṣoṣo pé kí ni mo lè fi punish Mósè nínú bíbélì ó ní ẹ gbé ọwọ́ rẹ̀ sókè ó ní bí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè Ísírẹ́lì àborí bí a bá gbọ́wọ́ rẹ̀ wálé ìyà ó jẹ́ kí sàmọ́ yín lára ọlọ́run ọba mi aláwòrán bí bísímìláì lórúkọ rẹ̀ ń jẹ́ ìwọ tó ń bẹ lẹ́nu àwọn mùsùlùmí wọn a pé bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim mauliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín ìwọ yìí kan náà lòdù fa ti ń gbẹnu àwọn babaláwo sọ̀rọ̀ ńlẹ́ o ọlọ́run ọba mi àbáláyé ní kíni wọ́n ní kokoko awo wọn nílé onífá gẹ̀gẹ̀gẹ̀ awo wọn nílé alágẹ̀rẹ̀ adífá fún Ọ̀rúnmìlà nígbà tí baba ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní Ọ̀rúnmìlà ilé ayé tó ń lọ yìí ò ní gbayì ó ní bọ́ bá ṣe bíi tèmi ó lóun mẹ́yìn lọ́wọ́ tó ń mẹ́yìn lọ́wọ́ òsì ó ní bẹ́yìn bá ní kó wọ́n gba ẹ̀yìn yóò tún sọ pé kó wọ́n gba ilẹ̀ o ọba mi ti ń bẹ níbi gbogbo ayàwàyàwà ọ̀làgbà àpọ̀ ẹkùnlé àti ṣe bí àti wọnú ọdún tuntun nù a gbọ́dọ̀ yin Ọlọ́run ọba mi Èdùmàrè àwọn kan fẹ́ wọnú ọdún tuntun wọn ò rí wọ àwọn kan gbàdúrà káwọn má wọnú ọdún tuntun nítorí pé wọn ò lówó wọn ní nǹkan kan tí wọ́n fẹ́ fi wọnú ọdún tuntun bẹ́ẹ̀ sì rèé wàláhì tàláhì àtúnjọ parí 2023 ní kíni ọlágbára àpọ̀ ẹ jẹ́ kí bàbá àti màmá náà ò kí àwọn náà ti wọnú ọdún tuntun ní kíni àwọn méjèèjì ní ọjọ́ wá sílé agbára lónìí bí wọ́n sì ti délé agbára mo ní bàbá àti màmá bó ni ṣé káwọn èèyàn kú ọdún ni wọ́n ní àwọn máa gbé èbó tuntun wa mo lé èbó tuntun wọlé ayẹyẹ ní wọ́n ní àwọn èèyàn tí ń ṣe èbó látọjọ́ àmọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ sọ tàwọn ní ọ̀dà màmá àti bàbá ẹ káwọn ará ilé kí wọ́n lè mọ̀ pé ètò tún ti bẹ̀rẹ̀ lọ́dún 2023. kálẹ̀wé mẹ́sàn-án rẹ̀ mẹ́ni èmi ẹ̀mẹ́mẹ́ pé mo ti gbé bọ́tọ̀ bẹ́ẹ̀ àfínú yìí ẹ̀ ní apẹ́gbọ́ ni mo ní ẹ̀mí àti aláfínú yìí ẹ̀nu gírò kò mo ní kálẹ̀wé ṣàánú èmi náà bá ní kí n wá káwọn èèyàn pé àfínú yìí o lẹ́mọ̀jẹ̀rì dàmú kálẹ̀wé ṣàánú wa akábọ̀ sínú ọdún 2020 ọkọ mi ń bẹ́ ń bí a sì jọ ṣètò lónìí ọkọ mi bá ń káwọn èèyàn. ẹlẹ́wọ̀n ìṣàánú ọ̀pọ̀lọpọ̀ náà ni wò ẹni bàbá alágbó yóò ní wá mi èmi ó mẹ́wàá lórí ètò lẹ́mìí tí a sọ bá mi yàn pé a fi nùyà ẹlẹ́mìí ẹ ṣe kún kalẹ̀ mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìmí gbogbo askiyaski miskiyaski yagba yaski entertaining refreshing and tantalizing ẹkún lébà ẹ̀ làákàrà alẹ́ ẹ̀rìwá làákéré ọ̀nà gbogbo ẹni tó abárí tó jẹ́ mẹ́ta ẹkún àti báyìí náà làákéré ẹni ọdún tó kọjá náà láti ṣètò báyìí gbẹ̀yìn èyí iná sì lè tó àkọ́kọ́ ẹ ń bá gbé ètò àkọ́kọ́ ó ṣe bẹ́ẹ̀ ṣe kí ni ó sọ oríire ní kí ni oríire ní kí ni nítorí pé lónìí ń báyìí àlejò tí ń bẹ lé agbára ńgbà tá a bá dókè lọ́hùn tá a bá padà dé ẹ mọ̀ wípé pẹ́pẹ́ yóò pọn mọ́ alárìí ó jàgbá nǹkan ó gbé nǹkan hánu Samuel Olúbáyọ̀
Olamide Dokita Olamide apọ́nbẹ́pọ̀ representer èmi á máa sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ ọ̀pọ̀lọ́run ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pédépédé káfàtà ní tilé toko ọmọ ayélujára yín rè ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yìí ọgbọ̀n ọmọ ayé gbèrègèdè ká tí ó dé wọn bó ń rókèdèrè kọ́ ọmọpẹ́ gbòǹgbò igi gbòǹgbò la fi mọ̀lẹ́ ọmọ lọ tán kí n tó lọ lókèdèrè wọn nítorí kíni onítorí kọ́lọ́lọ́mọ́ kọ́lọ́mọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ́ lólòrò òpó òmùlé lórí ní òpó òmùlé rọ́mọ jà lẹ́kàn yẹn bí lólọ́ ọmọ bí ń pẹ́ yọ máa rọ̀ ní kúndìrì máa rọ̀ ní òkú ń kó yóò sinmi ogun ńlẹ́ o ẹ bá ń wépo èmi á máa jẹ́ kó yé ẹ̀yin wípé òjò pátápátá fẹ́wé kókò ló bàtàyà pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́ni ó jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ẹ̀jẹ̀ bá ń wó mi nà èmi lọ máa fèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kéde wédè sọ èdè di ohun tí ọmọ tán fi gbogbo ìtàn tó níhun náà wá tàn káàkiri ńlẹ́ o ọmọ tó ṣe bẹ́ẹ̀ tí fi légédé èdè pèdè kí gbogbo kédèkéde ọba àlè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípè tó yé ni yéké pédégédé ara bá bá àwọn èdè ẹ jẹ́ ń dókè lọ bí n bá padà dé abala abídí Olódùmarè lẹ́yìn èyí a wà ṣe bẹ́ẹ̀ àgbàlejò wa wọlé mo lọ mò ń bọ̀ n ò tí ì dé. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ elédè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà látòkè lọ́wọ́n abalábídé Olódùmarè náà la ṣe bẹ́ẹ̀ ta wà ṣe mọ̀ pé ajá bí bàtà dídòjé ejò ẹ̀yẹ fífìlà gígèlè bàbá ti dórí láfihàn Ọlọ́run ọba mi ní ètò àkọ́kọ́ tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kínní ọdún 2023 ẹlẹ́bùrú ìkẹlẹ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ẹgbà tí gbani lọ́wọ́ ayé ẹ̀mú tí kì í múrin tì lágbẹ̀dẹ ẹ̀yìn lọ́lọ́run ọba mi Èdùmàrè òun náà tún lẹ́yìn ọ̀la fún gbogbo ẹni tí ò ní lẹ́yìn ńlẹ́ o ẹja ńlá tí í ṣe bẹ́ẹ̀ tí darí nínú ibú ńlẹ́ o ẹyẹ àrọ̀màǹdà tí í ṣe bẹ́ẹ̀ tí léwájú gbogbo àwọn ẹyẹ ẹ̀rín ayọ̀ lẹ́nu gbogbo ẹni tó bá mọ̀ ọ́ pé ẹ̀rọ pẹ̀sẹ̀ Ọlọ́run ọba mi tí í ṣe bẹ́ẹ̀ tí ń pa oró gbogbo tí gbogbo aláròpin àwọn alábòsí ẹ̀dá àtàwọn ọ̀tá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá dà sínú ayé ẹni ẹ̀dá tẹ́nìkan kan ọ̀dá lóko rẹ̀ ń jẹ́ ẹ̀làrọ̀ wá ọba mi tó lajú afọ́jú tó ṣe bẹ́ẹ̀ tó jí òkú dìde ẹni mímọ́ Ísírẹ́lì ẹ̀yin àdáyébá ni tí ò ṣe bẹ́ẹ̀ tí ò ní fọ́ láéláé ẹ̀pá lọ́lọ́run ọba mi Èdùmàrè tí ó ṣe bẹ́ẹ̀ tí ó poró ọ̀tá ẹnìkan ṣoṣo tí ṣe bẹ́ẹ̀ tí dayé ayé òun ọ̀run lẹ́ò ọba mi àláwùrà bí ẹjẹ́ ń dókè lọ́hùn-ún ká lọ ṣe bẹ́ẹ̀ ká lọ wo fọ́nrán fídíò Lord Almighty èyí ohun ti àlejò mi lónìí ẹ wò ó yọ lágbára mo ń lọ mò ń bọ̀ mo tí ì dé. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn ó ṣe kí ni ó lákàkì ó pọ̀ mo sọ fún yín wípé lónìí yìí àpẹpẹ yóò pọ̀ mọ́ alárè ọjà gbá nǹkan ò gbé nǹkan hanu ẹni tí mo nílé agbára náà lẹ́tí wò ó àmọ́ ṣé mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà là á ti gbọ́ pọ̀n wọ́n tiẹ̀ ní ókọ àpèjẹ́ kan wọ́n láwọn lè lórí Jésù èmi sì rí àrẹ̀mọ Jésù lèmi bóyá àwọn àbéèrè lọ́wọ́ wọn bóyá olórí ọ padà fẹ́ àrẹ̀mọ nítorí ẹ̀dọ́kẹ́ bá mi kí àwọn aráalé. ẹ ká sọ gbogbo ojú tó ń wò mí ṣé dáadáa la bá yín o. dáadáa ni ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí kí ló kọ yín àti pé ọmọ olúbo náà ní. orúkọ mi Adeleke Abigael Olúwaṣeun. Adeleke Abigael Olúwaṣeun ọmọ olúbo. ọmọ bíbí Ọ̀ṣun ni mo. níbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ìlà Ọ̀ràngún. Ìlà Ọ̀ràngún ṣe é lè kí Ìlà Ọ̀ràngún rẹ̀. wọ́n ní ẹni
àpèjẹ́ kan olórí Jésù ẹ má bínú ẹ jẹ́ wò báyìí láti bẹ̀ ní àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ olórí Jésù lọ́kọ yín ni àbí bí ibo ẹ lọ́kọ mi yàtọ̀ sí Jésù kẹlẹ́wọ̀n ṣáájú ẹlẹ́wọ̀n ṣáájú ọmọ bíbí Ìlá Ọ̀ràngún ni síbẹ̀ ni màmá àti bàbá. Ibẹ̀ ni màmá àti bàbá. Ọ̀dà káwá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí a mọ̀ wípé ń ṣiṣẹ́ orin iṣẹ́ orin ilẹ̀ ń ṣe ká tó débi orin ǹjọ́ níṣẹ́ míì tẹ̀ ń ṣe yàtọ̀ sí iṣẹ́ orin. Bẹ́ẹ̀ ni ọmọléèwé ni mí mo ti parí. Iléèwé bo lẹ lọ. Mo lọ sí Kwara Poly. Ẹ má bínú o ẹ ti lọ poli. Bẹ́ẹ̀ni. Ẹ ti dé. Bẹ́ẹ̀ni. Kí lẹ kà ní poli kí lẹ kà ń poli. Mi ìwà ọmọ bó ṣe ń sọ ní. Ẹ sọ léèbó. Business administration ni mo kà á. Ìmọ̀ nípa ìdarí àwọn ìdókòwò. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ìgbà wo lẹ parí àti pé ṣé ó tún ní iṣẹ́ mi yàtọ̀ sí pé ẹ kàwé tẹ̀ tún ṣe. Mi níṣẹ́ mi tí mo ṣe lẹ́yìn iṣẹ́ Ọlọ́run yìí. Lẹ́yìn iṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Bóyá sí èsì lè ní iṣẹ́ kí èyí ṣe Ọlọ́run ajá àjù sí èsù tani ń ṣiṣẹ́ tẹ̀bí sí Ọlọ́run ní gbogbo wa náà ń ṣe. Ọ̀dà iṣẹ́ orin lẹ́yìn ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gbájúmọ́ orin irú èwo lẹ̀ ń kọ. Orin ẹ̀mí ni mò ń kọ. Ẹ̀mí mímọ́ àbẹ́mi Jésù. Ẹ̀mí mímọ́ torí àwọn náà ló ń kó wá. Bẹ́ẹ̀ ni. Àwọn náà ń kó wá. Ló ń kó wá. Ó bá jẹ́ ti tèmi kí ni mo mọ̀. Ẹ má bínú o ẹni bàbá àti màmá Ìlá Ọ̀ràngún ẹ̀yin sì rèé l'Àbújá yìí bó ló ti jẹ́ torí kò yé mi báyìí. Ọlọ́run náà ni ṣé mo gbà tí mo parí ND ní Kwara Poly ni mo wá sí ẹmọ́gẹ̀ẹ́sọ òyìnbó ni mo wá sí Àbújá yà. Talẹ̀ mọ̀ l'Àbújá tẹ ìwá l'Àbújá. Ọ̀rẹ́ mi kan báyìí ni mo mọ̀ báyìí ọmọ tó kẹ́ ó mọ̀ máa wò mí náà báyìí torí mo ti sẹ́ndì ó yẹ kí mo ti sẹ́ndì link yẹn sí so ni mo mọ̀ true ẹ̀ mo fi wá sí Àbújá ń gbà yẹn tá a ṣe wà ní Elfabet State àjọ wa so ìgbà tó yá olúkálùkù ṣáà lọ ṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ni. tèmi ṣe o sọ pé ND ni mo mọ̀ ní lọ́wọ́ ó yẹ kí n tún upgrade. lẹ bá tún fò sókè sí. bọ́lá ọ̀ṣà ṣe ṣèyanu nìyẹn mo ṣe lọ sí Federal Poly Nasarawa nìyẹn. Nasarawa àti wọn bí FBN ní mí. Àyọmọ Nasarawa Idrisi mo ń wò náà pé nígbà mo ti rí yín mo ní pé ẹ̀rí àwọn ọmọ Nasarawa máa ń lo generator ẹ tẹ̀ wájú tẹ wá lo ẹ lọ Nasarawa. bẹ́ẹ̀ni mo wá parí HND ní that's 2017. láti 2017 lẹ ti parí HND ìyẹn ni pé ẹ ti d'Àbújá yìí kó tó di 2017. 2013 mo ti wà l'Àbújá. Allahu Akbar ọmọ tí wọn bí gbà náà ti ṣe bẹ́ẹ̀ o ti lọ́ọ́ ọkọ ayé àbáyàbáyàbáyà ọ̀dà olórí Jésù. bẹ́ẹ̀ni sá. ẹ jẹ́ àwò báyìí nígbà kó tó di wípé ẹ padà lọ iléèwé ṣe níṣẹ́ tẹ̀ ń ṣe ń gbà náà bẹ́ẹ̀ kan sùn ń jí. mo ń ṣiṣẹ́ as in mo ń ṣe àwọn iṣẹ́ kéékèèké yẹn tó lè torí ṣe mọ̀ popsi wà but kò ságbára fún wọn mọ́. Yes sir. So mo gbọ́dọ̀ struggle fúnra mi but wọ́n ti wà late báyìí ṣá. ògo ni fọlọ́run lókè ọ̀run. irú àwọn iṣẹ́ kéékèèké wo lẹ sí. mo ṣiṣẹ́ ń Garimpa mo ṣe accountant ní what's it called this Kaka Mama Sports ńgbà yẹn. So wọ́n san èlò náà tẹ̀ ń sọ fún mi ńgbà yẹn 30,000. I can still remember. owó ńlá ni owó ńlá ni. mọ̀mísí náà dẹ̀ strong so mo ń fi díẹ̀ ràn wọ́n lọ́wọ́ fi díẹ̀ ràn school mi lọ́wọ́. ẹ̀yin ọmọge èwò yìí ẹ̀ṣẹ̀ ń gbọ́ báyìí ẹ má bínú olórí Jésù gbogbo ìgbà tẹ́ ń ṣe kínní àwọn ọkùnrin ò pè yín ni. ọkùnrin wá bọ̀ tí ẹ̀mọ̀ yín tó bá ti ní focus pé I will make it in life. ẹ ní àfojúsùn pé mo ṣáà gbọ́dọ̀ dáa fún mi láyé. bẹ́ẹ̀ni torí tí n bá tẹ̀ mú létẹ̀ wọn ọ̀rẹ́ mi nígbà yẹn tí mo wá s'Àbújá no bọ̀ ṣe mọ̀ bàbá mi mọ sọ kinní kan kéèyàn tó kúrò nílé á ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. bẹ́ẹ̀ni sà bọ́ ṣe kú yìí gan ó sì mọ ń ríǹgì lé mi lórí pé bàbá mi rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. so ìyẹn sì wọ́n ṣì wà. ẹ̀jẹ̀ wa wò báyìí ẹ ti parí iléèwé láti 2017 iṣẹ́ wo lẹ wá ń ṣe láti gbà náà. mo wà lọ́dọ̀ sínétọ̀ mi ní National Assembly torí bẹ́ẹ̀ mo ti serve. mo wà lọ́dọ̀ wọn mo ṣáà máa ń lọ sọ́dọ̀ wọn seeking for work Ọlọ́run ṣáà máa jẹ́ kó bọ̀ sí so àwọn náà dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ so nípa ìrànlọ́wọ́ wọn náà ni mo ṣe wà l'Àbújá. àdúpẹ́ ẹ bá bínú sẹ́nitọ̀ yìí hàn ṣe à lè gbé wá sí orí ètò kan ní àhìnṣá
a máa try sàbí. ẹ gbìyànjú ẹ gbọ́dọ̀ gbìyànjú ṣe campaign lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ sáà gbọ́dọ̀ gbìyànjú ọ̀dà ẹ jẹ́ àṣẹ báyìí. Yes sir. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ orin kíkọ gan-an tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ orin kíkọ nísànsán. Okay, mo ti bẹ̀rẹ̀ orin kíkọ látìgbà tí mo ti wà ní school èwo ń bẹ̀ o. ní Nasarawa láti 2017 àbí kó tó di 20. mo ti ń kọ síwèé mo ti ń wò pé Ọlọ́run dream mi ṣá máa come true lọ́jọ́ kan ó ṣe mọ̀ pé torí pé èmi mò ń struggle ránra mi lọ sí school mom sí tún wà bẹ́ẹ̀ mo tún tọ́jú wọn tí ò dẹ̀ sí kinní tí ò ṣe pé Ọlọ́run nìkan ló rán láàánú sí mi so mi lè kó gbogbo ẹ̀ pọ̀ mo ń tọ́jú màmá mo ń tọ́jú bàbá mi náà wà láyé ńgbà mo tún ṣì ń tọ́jú wọn náà but Ọlọ́run ṣáà rán àánú yẹn sí mi Ọlọ́run rán àánú torí Ọlọ́run ò fẹ́ kí n ṣe ìranù l'Ábùjá kò ṣe pé èèyàn ọ̀rẹ́ wọn ọkùnrin wọn pọ̀ gan but Ọlọ́run sọ pé wọ́n ní Ọlọ́run sọ pé no pé kò sọ́nà ń bẹ̀. destiny mi torí gbogbo ẹni tó bá move pẹ̀lú mi bí irú ọ̀rẹ́ mi kan tí mo mú wá tí ó mọ̀ pé Ọlọ́run máa ń ràn mí lọ́wọ́ òun gan bí mo ṣe máa ń rówó máa ń surprise ẹ̀ tó bá yẹ kó súnmọ́ mi á rò pé bóyá ọmọ súnmọ́ mi gan so ó mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ Ọlọ́run máa ń ràn mí lọ́wọ́ gan because I'm a prayer type mo máa ń gbàdúrà gan. àdúrà lọ́pàá kìrìsìtẹ́nì ẹ tiẹ̀ máa wá gbàdúrà fún abáyé nìyẹn sí ẹ dákun àyàn alẹ́ bá ń bẹ̀ ǹgẹ́ wọn gbàdúrà fún mi wáyé. so mo máa ń gbàdúrà gan so Ọlọ́run dẹ̀ máa ń gbàdúrà mi gan bóyá torí pé mo ṣe wà devoted sọ́lọ́run àwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ tún lè testify torí most of my friends tí mo ní bíbá ọ̀dà ẹja bẹ̀rẹ̀ báyìí ẹ ti bẹ̀rẹ̀ orin báyìí nísìnyí ìyẹn ni pé yóò ti tó bí ọdún bóyá bíi ọdún bíi mélòó kan káwò pé ṣé bíi 2012 ni àbí 2013 àbí 2014 ká lè mú. 2017 mo ti ń kọ but mi gbé lọ sí studio. tẹ́ ẹ ti ń kọrin ni kì í ṣe pé tẹ́ ẹ ti lọ studio. mo ti ń kọrin láti kékeré. láti kékeré. yes. nígbà tí mo wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi Prophet Adébísí Abíọ́lá àwọn náà wà lórí StarTime so Champion TV ó yẹ kí bóyá mi mọ̀ bóyá ẹ máa mọ̀ so mo ti ń kọrin láti gbà yẹn mo ti rédíò kan báyìí ẹ mọ̀ késẹ̀tì là ń lò ń gbà yẹn so mo ń play ẹnu ẹ̀ so wọ́n máa wò mí pé Ọlọ́run jẹ́ kí ìwé come true ṣẹ́gẹ̀t ìgbà yẹn mo ti ń kọrin mom sí kẹ̀kẹ̀dẹ̀rẹ̀ mọ́ èmi kí ló ń jẹ́ olórí akọrin ni wọ́n ní ṣọ́ọ̀ṣì. yes nígbà tó ń wà kékeré ọ̀tígbà tó ti fẹ́ bàbá ṣe mọ ọkùnrin. bẹ́ẹ̀ ni kọ́lọ́mọ̀ ṣàánú ni. kọ́lọ́mọ̀ wá ti mọ̀ pé ọ̀dọ̀ mi ni ògo yẹn ti máa bú jáde because tí n bá lọ sílé báyìí inú wọn máa dùn gan. inú màmá dùn wípé ń kọrin bẹ́ẹ̀ni àdúpẹ́ ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí nígbà tẹ́ ń bọ́rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ó dàbí ẹni pé ẹ sọ wípé nígbà yẹn ẹ̀ ń kọ́ ọ́ lẹ̀ àmọ́ ṣé ẹ ti ṣe álúbọ̀ọ̀mù ni. mo ti ṣe ábọ̀mù ṣẹ̀ṣẹ̀ náà ní last year tó a lò lọ ẹni. lọ́dún tó kọjá ìrẹsì ábọ̀mù àdúpẹ́ ògo ni fọlọ́run ábọ̀mù tẹ́ ẹ ṣeun kí ni àkọlé rẹ̀. ọba adániwáyé. ọba adániwáyé yóò tó orin bíi mélòó tí ń bẹnu ábọ̀mù yìí tẹ́ àtàbá ní kàkà lé ní èjì. 6 ló wà bẹ́ẹ̀. nínú ẹyọ kan ayé fẹ́ kọ gbogbo àgbáyé sínú kẹlẹ́wọ̀n ṣáà náà. kékeré tiẹ̀ ṣe nìyẹn àti ìgbẹ́ yẹn bọ̀ àbúrò náà ṣe mọ́. mẹ́yẹ bọ̀ lápò bóyá kẹ́ ẹ mọ́ mẹ́yẹ bóyá kẹ́ ẹ mọ́ owó wá. ọ̀dà ábọ̀mù ẹyọ kan ó gbọ́ orin bíi 6 sínú rẹ̀ á wà máa mú lẹ́yọ kọ̀ọ̀kan báyìí nítorí bàbá mú lẹ́yọ kọ̀ọ̀kan kò lè tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ á máa mú lẹ́yọ kọ̀ọ̀kan kí ni àkọ́kọ́ tí ẹ lè rántí nínú orin wù kí ni àkọ́kọ́ kí ni àkọlé àkọ́kọ́. okay Lord Almighty. eléyìí tá a wò tán yìí ó ti ẹ̀dá báwọn fúnra yín wà á kọ́ wáyé ìyẹn wà wá kan ìlú sí tí gbogbo ẹ̀ ó fi àbí kémi ó bá ìmú kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ pé mo gbàgbé kí mi sílé ọ̀dà ẹ̀já bẹ̀rẹ̀ báwọn Lord Almighty ẹ fáwọn èèyàn ní díẹ̀ mẹ́ kí wọ́n lè mọ̀ pé ìyẹn gangan ilẹ̀kọ́ orin. èmi ni mo kọ́. Is the Lord Almighty? Is the Lord great? Is the Lord Almighty? Is the Lord great? Is the Lord Almighty? Almighty God. Is the Lord great? He great. Is the Lord Almighty? Is the Lord great? Igi ní bàbá ọlọ́run àwọn ọlọ́run. ẹ wo ẹ
gbàgbé Ọ̀gá. ẹ fi hàn rárá sí. Rárá omi fi sí ẹ. Ẹ rántí fi sí èmi ti bá yín mo ti bá yín Ọ̀gá. alibin mi kúrò ní wọ́n ní wọ́n pé. Ẹ try. Ẹ̀gàn ni ẹ má bínú is the Lord Almighty ẹ sọ ní Yorùbá káwọn èèyàn mọ̀ òun ni Ọlọ́run alágbára kọ́ Oh yes, òun ni Ọlọ́run alágbára. Ọ̀dà káti ẹ̀ gbà pé gbogbo èèyàn ní òkè Ọlọ́run alágbára ni yíyún dà tó tún ní míì tẹ́ ẹ tún kọ nínú ábọ̀ọ̀mù tẹ́ ẹ pè ní adániwáyé àbí Yes. sí èwo tún ni. Wipe away my tears. Ọlọ́run nu omijé mi kúrò Bẹ́ẹ̀ni. ṣe ẹ sì lè kọ yín ẹ sì lè rántí ẹ Bẹ́ẹ̀ni náà. ẹ rántí ẹ ẹja nìṣó lẹ̀ wipe away my tears Yes, ẹ láìgé you ìwọ gan wipe away my tears. ẹ Okay. ǹsọ́ lẹ̀. You wipe away my tears. You wipe away my tears, Son of God. You wipe away my tears. You took away my shame. You took away my shame, Son of God. You took away my shame. Give me brand new life. You give me brand new life, Son of God. You give me brand new life. You wipe away. ẹ ti parí orin. Kọ́lá wọn sá ọ̀dà you wipe away my tears. Yes. Orin tẹ́ ẹ kọ tán yìí kí ló bá wa àbí ṣé ẹ kàn rò ni àbí ó ní nǹkan kan tó ṣe yín tẹ́wọ́ kan bóyá Ọlọ́run wá sí nǹkan kan àbí nǹkan kan ṣẹlẹ̀ kí ló gbá orin yìí wá torí mo mọ̀ pé ìwà ẹgbẹ́ máa jẹ́ tí ń bẹ́ẹ̀ ìwà kò kàn lè wá lásán bó ló ṣe wá gan kí ló fà á. ó ṣe wá lélẹ̀ ṣe mọ̀ ìgbà tí mo ti ń expect pé Ọlọ́run ṣe yanu mo fẹ́ ṣe ábọ̀mù ẹsẹ̀ ìwọ ló ń múrin wà kò ń ṣe ń pa agbára mi tó bá jẹ́ agbára mi ni kí ni mo mọ̀ ọ́ kọ kí ni mo mọ̀ ọ́ kọ ìwọ ló ń múrin wà Ọlọ́run dẹ̀ ṣe yanu nìyẹn mo ṣàṣèrówó nìyẹn tí mo ṣe wọ sí studio. ẹ ṣàròwọ ẹ wọ studio Ọlọ́run gbọ́ ibi tẹ́ ẹ ti rówó yìí báyìí ní ìsìn tẹ́. ẹ wo mi kò tí bá pé bóyá àwọn èèyàn ló help mi irọ́ ni Ọlọ́run ó kàn wá ó surprise mi gan. ẹ má bínú o nígbà tẹ́ ẹ wọ studio tán tẹ́ ẹ ṣe tán ṣé ẹ lọ́ọ̀ṣì ẹ. mo lọ́ọ̀ṣì ẹ lábùjá yìí bẹ́ẹ̀ ni. ẹ̀yin tẹ́ ẹ mọ èèyàn kankan lábùjá ẹ tẹ́ lọ́ọ̀ṣì àwọn èèyàn sì wá. adúpẹ́ àwọn èèyàn kan tún fẹ́ convince mi lọ́jọ́ tí lọ́ọ̀ṣì dé yẹn gan. ṣe mọ ṣọ́ọ̀ṣì mi mo invite wọ́n ní pé bóyá torí pé mo jẹ́ ní òun bẹ́ẹ̀ so most of them doesn't but Ọlọ́run kí lórúkọ HOD mi ó sọ fún mi nígbà yẹn ó ní don't think ó ní you are dedicating this thing for God sorry ẹ má bínú pé mo sọ òyìnbó èmi bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ó ní Ọlọ́run ni mò ń dedicate ẹ̀ fún o mo dẹ̀ sọ fún pé èmi ò ronú Ọlọ́run lèmi wọ́n wá o Ọlọ́run ló gbélé wa òun náà ló dẹ̀ máa polongo ẹ̀ so ṣé mo you want to do what's it called launching you just but our pastor mi wọ́n support mi mi ti expect ẹ even regional evangelist wa pastor Matthew he was there his wife Shemo mi ti expect gbogbo wọn pastor Akinloye wọn ò jẹ́ kí n feel ẹ̀ wọn ò jẹ́ kí ẹ mà lá Ọlọ́run gbọ́ mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run á dẹ̀ bá mi wà pẹ̀lú wọn bí kíbi tó bá wà náà. àmín ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí ẹ wò pé mo fẹ́ ṣe kinní mo sáà fẹ́ ṣe Ọlọ́run wá gbé wá òun lè wá fi kọ orin yìí ọ̀dà sótún ní míì nínú adániwáyé tẹ́ ẹ rìlíìsì tẹ́ ẹ tún mọ̀ tó ní tíráàkì mi tẹ́ ẹ tún lè rántí lórí. Ọlọ́run adániwáyé náà ni ọba adániwáyé ni. ìkan lára àwọn tíráàkì yìí ni ọba adániwáyé náà. bẹ́ẹ̀ni náà. fàábùsì let's go. ọba adániwáyé ọba adániwáyé Ọlọ́run májẹ̀mú Ọlọ́run bàbá mi ó mà kú iṣẹ́ ọba adániwáyé o ọba adániwáyé Ọlọ́run májẹ̀mú mo gbé ọ̀gá ọba adániwáyé ẹ̀mí inú àwọn wòlíì Ọlọ́run bàbá mi
ó máa kú iṣẹ́. Mo tún wá kọ wípé òkúta táwọn ọmọlé kọ sílẹ̀ lẹ́yìn ẹni tó rò pé kò lè jẹ́ ènìyàn tó wá jẹ́ ènìyàn tọ́lọ́run wá fàdìde. ẹni tó rò pé kò lè jẹ́ ènìyàn tó wá jẹ́ ènìyàn. ẹ̀yin nìyí. bẹ́ẹ̀ ni òun ni mo fi kọ́ pé òkúta táwọn ọmọlé kọ sílẹ̀ lẹ́yìn òkúta táwọn ọmọlé kọ sílẹ̀ lèyí ọmọ Adeleke ó wá di pàtàkì igun ilé. àdúpẹ́ mo mọ̀ wípé ẹ ti ra àrò kan torí mo rí pé ẹ ti dijú mọ́ nígbà tẹ́ ẹ̀ ń kọrin ẹ má máa wọ́n mẹ́ẹ̀mí bí tá a wà yìí èyí ọmọ àgbẹ̀rẹ̀ gbọ́gbọ́gbọ́ gbogbo lẹ́gùn ọlẹ́ni máa bá rúgbà yìí ṣe èyí máa lọ bẹ́ẹ̀ ẹ̀mí máa pé iwájú rẹ̀ àlè sí ń bẹ̀ apá ọ̀tún apá òsì níbo làwọn wà ẹ má wọ ẹjẹ wà ẹ sáà ti já wà níjọba ọ̀run ti rà ẹ fi wálẹ̀ káwọn sáà ti wọ bẹ́ẹ̀ ọ̀dà ẹjẹ wa wò báyìí ẹ ti ṣe ábọ̀mù àkọ́kọ́ bẹ́ẹ̀ni àwọn èèyàn sì ń gbọ́ bẹ́ẹ̀ni ọ̀dà ǹjẹ́ ó ní àwọn kan nígbà tẹ́ ẹ ti ń kọrin tẹ́yìn náà wò ká èmi ò olórí Jésù àwọn yìí mò ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó lóyìnbó ń pè ní role model pé mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tẹ̀mẹ̀dù tàbí kí n ga ju lágbájá lọ tàbí kí n ga ju tẹ̀mẹ̀dù lọ ṣó láwọn tẹ̀ ń wò wájú. ẹ ó níwọ̀n. tẹ́ ẹ lè dákọ bíi mẹ́ta àbí bíi mẹ́rin àbí iye tó bá ṣàtìwò yẹ dákọ. bí màmá wa Tọ́pẹ́ Àlàbí mo wò wọ́n. màmá Tọ́pẹ́ Àlàbí ẹ̀ ń wò wọ́n wájú kẹ́ ẹ dàbí wọn kẹ́ ẹ jù wọ́n lọ òde ní. màmá wa Bọ́lá rẹ̀. ha màmá nù kábíyèsí Ọlọ́run ha orin gangan nù yes ma. bẹ́ẹ̀ tún ni màmá wa kẹta èyí kọ́lọ́n bá wà pẹ̀lú wọn Fúnmi Àràgbáyé. màmá sì ní ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí fáwọn olórin ẹ̀mí. bẹ́ẹ̀ ni nítorí pé nígbà tọ́lọ́run gbé orin wa màmá yẹn ni mo máa ń rí ni mo máa ń rí style lára mi ṣẹ́gẹ́t torí gbàtà wà ń kékeré náà máa ń wo orin wọn ìrì ọ̀run sọ̀kalẹ̀ so wọ́n tún máa ń gbé orin wọn yẹn wá fún mi. so ẹ ń sọ kínní kan ní ìsìnkú wọn máa ń gbé wa wọn máa ń gbé bẹ́ẹ̀ ṣe ń sọ wọn máa ń gbé wa wọn máa ń gbé wa wọn àwọn wo ni wọn gbé wa fún ẹ má pààrọ̀ àwọn wo ló máa ń gbé wa àti pé àkókò wo ni wọn gbé wa ẹ má pààrọ̀. áńgẹ́lì ni áńgẹ́lì Ọlọ́run ni èmi gan ọmọ èmi gan wọn kì í jẹ́ kí n sùn. ẹ sùn sọkọ ní ọwà ní wọn bínú gbà tí. èmi ò tí ì máa rí i. èmi ò tí ì máa rí i. láti gbé láàbò gbé láti wà rí ẹni kan náà lọ sàn. ńgbẹ bá wa máa rí nígbà tí wọn bá gbé wa lóru sọkọ wa ní wọn pẹ gbogbo tá a sì fẹ́ ṣe kínní yẹn. a ti mọ̀ pé iṣẹ́ mi ni. ọ̀dà ẹjẹ́ àwò báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tẹ́ ń sọ lẹ́ẹ̀kan ẹni kò sólù rẹ̀ lọ́wọ́ Ọlọ́run nìkan ló ràn lọ́wọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí kí ni àwọn ohun tí ẹ nílò tẹ́ wò pé mo fẹ́ káwọn èèyàn yóò ṣe fún mi kọ́lọ́wọ́n gbọ́wọ́ àwọn èèyàn tí ń wò mí kọ́lọ́wọ́n gbọ́wọ́ wọn ṣe fún mi àkọ́kọ́ òun ẹ dáhùn rẹ̀. ká ràn mí lọ́wọ́ kórìí mi náà kò lè tàn káàkiri ọ̀dọ̀ Ọlọ́run ló ń ràn yàn lọ́wọ́ it's not by human power torí nígbà táwọn mọ̀mọ́ Bọ́lá rẹ̀ tó ń dìde kò sí íńtánẹ́ẹ̀tì ńgbà yẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run ló gbé wọn jáde so Ọlọ́run ni mo tiẹ̀ fẹ́ kó ràn mí lọ́wọ́ ṣẹ́gẹ̀t mi sọ pé káwọn èèyàn mọ́ ràn mí lọ́wọ́ Ọlọ́run ò ṣàní sọ̀kalẹ̀ látòkè but Ọlọ́run ló máa fi sínú yàn pé lọ ran arábìnrin lọ́wọ́ Ọlọ́run ló fi sínú ẹni tó fún mi lówó ábọ̀mù pé ó yá lọ ràn lọ́wọ́ mi ti expect is the last person tí mo lè tọ́ pé lè fún mi lówó láyé ṣòye yíṣà nígbà tó dẹ̀ ṣẹlẹ̀ so Ọlọ́run ló máa ràn yàn lọ́wọ́ mo gbàdúrà kọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ kó dẹ̀ tó rán wọn aláàánú sí mi náà tí màá fi dìde láyé tí ògo yìí tí ò fi ní wọlẹ̀. àmín ọ̀dà ẹ jẹ́ wá ṣe é báyìí ìbéèrè kejì tí mo fẹ́ béèrè ní agbọ̀n ọbẹ̀ ọ̀hún ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí báyìí orin yìí lẹ fi ń lọ gbá lẹ fi ń lo àwọ̀ tí wọ́n bá wá pè yín kí ẹ wá kọrin lẹ́kọ̀ọ́ ẹ wá kọrin ní Kaduna o ẹ wá kọrin ní Ọ̀gbẹ̀sẹ̀ ní ìpínlẹ̀ Ondo o àbí nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ẹ láǹfààní àti lè máa lo àwọn bíi táwọn. kí ló ṣe mí àtìgbà tí mo ti release album wọ́n ń pè mí náà wọ́n ń pè mí ní ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n mi ní Abuja ní bíbá Lugbe wọ́n pè mí ní CMCM mo lọ kọrin fún wọn ṣọ́ọ̀ṣì ọ̀nkú mi ni is the GO so ó ní branch méjì síbi wọ́n dẹ̀ pè mí 2 times mo ti lọ kọrin bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tẹ́ fi abọ́ mi lélẹ̀ yìí bí wọ́n bá pè yín nílùú òyìnbó ńkọ́ báyìí. kí ló ṣe mí
ìyẹn gan ni kókó ìyẹn ni kókó bẹ́ẹ̀ ni international passport wà ńlẹ̀. ẹ ti ṣe bẹ́ẹ̀ ni èmi ò ti ṣe ọ̀dà ajá wa wò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí wọ́n ní àwọn olórin ẹ̀mí o wọ́n máa ń fi nǹkan kún ní o tó fi máa ń dàbí ẹni pé ògùn máa ń bóyọ̀ kí lẹ̀yin rò ní orí orin ẹ̀mí pé à ń fi nǹkan kún orin ẹ̀mí àbí báyìí bákan. ìyẹn ò dáa o ní èrò tèmi torí pé Ọlọ́run ló rán mi níṣẹ́ yìí òun náà ló dẹ̀ máa tan ògo yẹn èmi ò ṣetán àti fi anything kún nígbà tó bá tó lójú ẹ̀ mo mọ̀ pé ògo yẹn máa ó tiẹ̀ ti ń bú jáde náà ó ti ń bú jáde torí Ọlọ́run ló rán mi iṣẹ́ èṣù kọ́ ló rán mi mo sọ fún yín pé ká lọ pé ti tèmi ni mi ì mọ̀ bá ṣe ń kọrin ṣé yín but tí wọ́n bá ti gbé wá báyìí máa dìde máa kọ́lẹ̀. àwọn máa ń gbé wá bẹ́ẹ̀ni àwọn áńgẹ́lì àwọn áńgẹ́lì ni màá fi fóònù mi màá kọ́lẹ̀ so olóró mi níṣẹ́ yẹn so ló mọ bóyá òkìkí yẹn ṣe máa jẹ́ wípé ẹgbẹ́ kìíní ìwá èmi ló kàn. bẹ́ẹ̀ni o so mi tẹ̀ lè fi kankan kún láyé ọ̀dà lágbára Ọlọ́run. àmín ọ̀dà ẹja ṣe báyìí ó tún nìkan lára àwọn orin yín lára ábọ̀mù yìí ẹ pè ní help me àbí bẹ́ẹ̀ kọ́ ẹja lọ wo help me Ọlọ́run ràn mí lọ́wọ́ ẹja lọ wò ó bàbá ti wá padà dé àmọ́ gbé pé ẹ̀yin èèyàn náà àkọ́kọ́ rèé nínú ọdún 2023 ẹ wò ó ẹjẹ ń dókè lọ mò ń bọ̀ mo ti dé. I look unto the Lord. He alone is my helper. My help comes from Him. Hallelujah. Ọlọ́run help me. Oh yes, help me. Ọlọ́run help me. Ẹ̀mí mímọ́ help me. Kí n lè rógòlò láyé. Gbogbo mi mọ̀ ṣe jábọ́ láyé. Ó yá ẹ̀mí mímọ́ help me Ọlọ́run tó ní ṣe àgẹ́ ẹ̀mí mímọ́ help me ẹ̀wọ̀ ẹjẹ́ àtúnbẹ̀ ẹ̀mí mímọ́ help me ẹjẹ́ àtúnbẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹjẹ́ akọ ọ̀ríjínálì káwọn èèyàn ó rí tinú fọ́nrán ni wọ́n wò yẹn tí wọ́n wo ti ojú ayé gangan ó yá let's go there. I look unto the Lord. He alone is my helper. Okay now. My help come from Him. Hallelujah. Hallelujah. Ọlọ́run help me. Oh yeah, help me. Ọlọ́run help me. Ẹ̀mí mímọ́ help me. Kí n lè rógòlò láyé. Ẹ̀mí mímọ́ help me. Kókó mi mọ̀ ṣe jábọ́ láyé. Ẹ̀mí mímọ́ help me. Kókó mi mọ̀ ṣe wọlé láyé. Ẹ̀mí mímọ́ help me. Kókó mi kó lè tàn káàkiri gbogbo àgbáyé. Ẹ̀mí mímọ́ help me. Ọlọ́run help me. Ẹ̀mí mímọ́ help me. Ọlọ́run bàbá Adébóyè help me. Ẹ̀mí mímọ́ help me. Ọlọ́run dókítà Ọlọ́run ilé help. Lion of Judah help me. Ẹ̀mí mímọ́ help me. Ìgbà sọ pé kọ́lá àwọn bàbá wa náà wà lọ́wọ́ ní bàbá àmọ́lọ́run táwọn dáàdi wa gan sìn ká kọ́lá wọn ṣàní. Olú àìrọ́ wà lọ kékeré. Bẹ́ẹ̀ni òsì anybody lè bá mi sọ ẹ̀mí mímọ́ help me níbi mi bá tiẹ̀ wá fẹ́ gbọ́ gbogbo nǹkan gbọ́dọ̀ tún gbọ́ dáadáa ẹ mọ̀ pé ẹ̀mí mímọ́ help me kò sẹ́ńtọ́ lọ́run tó lè ràn yàn lọ́wọ́ ìdọ́lọ́wọ́n ọba lọ. Àdà àkókò rẹ fún gbogbo ẹ̀yin ará ilé láti máa pè wọlé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé lónìí ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ sì gbà kan fún àwọn ọ̀tá yín nọ́mbà tẹ́ ẹ pè sí láàrin ìṣẹ́jú díẹ̀ péréte tó kù náà ni ó lọ lórí ìwòran yín àwọn èèyàn tiẹ̀ ti ṣe kí ni wọ́n ti wà ń bẹ̀ ẹ jẹ́ gbé pé alákọ̀ọ́kọ́ yìí ẹ lóò Sowonya o Sowonya o Ọlọ́run ní tó bàbá wa ààrẹ mẹ̀kúnnù kábíyèsí bàbá. ó kí arábìnrin wa kó iṣẹ́ takuntakun tó ṣe o. ẹ ṣeun. kéèyàn tó pọ̀ kó tó dorí iṣẹ́ ńlá ni o. iṣẹ́ ni o. àdúrà mi síwájú Ọlọ́run ni pé ra àwọn ọ̀rẹ́ òní ẹ̀rọ. àmín Jésù àmín. yóò sì rí bá ti ṣe ní ọ̀rọ̀ náà gbégbá. àmín Jésù. owó rẹ̀ ó buyọ ọ̀nà ọdún tuntun yìí. àmín Jésù. àgbákò méjì ló wà.
àgbákò oríire wà àgbákò oríire wà ni ó ṣàgbákò oríire lọ́dún yìí. àmín àmín. Wọ́n á mọ ọkùnrin yẹn ní ọmọ àlè kí sẹ́ni tí wọ́n bá bí lọ́mọ àlè nìkan lọ́mọ àlè. Bẹ́ẹ̀ bá ní owó sẹ̀sẹ̀ níbi owó dé owó ń bẹ lọ́wọ́ ọmọ àlè ẹni ọmọ àlè lórí. lágbára Ọlọ́run ọ̀rọ̀ rí ó rí bẹ́ẹ̀. Àmín Jésù. Bí mo ṣe rò ó sí ní ó rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ mi náà o. Àmín Jésù. 223 tá a wọ̀ yìí lágbára Ọlọ́run wà á sórí rẹ o. Àmín Jésù. Tọmọtọmọ tayataya tẹbitara ọ̀rọ̀ owó dayọ̀. Àmín Jésù. Ọlọ́run ọ̀nà aláàánú sí wa á bá Ọlọ́run pàdé. àmín. bàbá wa ẹ jẹ́ kó mọ̀ bí tẹ́ ẹ ti ń pè. bẹ́ẹ̀ ni orin tí ààrẹ mẹ̀kúnnù náà kọ alábàárò mi yes sir. gbogbo ìgbà ni mo ń yiri orin yẹn wò Ọlọ́run nípa ìmọ̀ yẹn nú. Àmín Jésù. àmín àmín. bẹ́ẹ̀ ni ọ̀dà ẹ bá a sọ fáwọn èèyàn ibi tẹ́ ẹ ti ń pè kí ẹ lè mọ̀. àdìbá ti fẹ́ àrọ́ ní gbégbá ayé ògbóhùn yìí ní gbogbo Àmín Jésù. Àmín ohun àmín. tí àwọn àfihàn rí yẹn mọ́ pé yẹ lágbájá nìyẹn Ọlọ́run ṣe fún yín. Àmín Jésù. Àmín. ní ti dáadáa owó Àmín. àlàáfíà ẹ̀mí gúngùn ìṣẹ́kùn lédè ọ̀tá Ọlọ́run bá sáré fún àmín o àmín o ẹ ṣeun. àsọpọ̀ ọdún láyé o. àmín o àmín o ẹ ṣeun bàbá wa. Abdulrasaq ṣètò láti Kánjí. láti Kánjí ẹ ṣeun o. Okay. ẹ lóò Sọ́wọ́nyá o. Hello. tálà ń bá sọ̀rọ̀ láti wò. Láti Ìjú Ọ̀tà, Ògùn State. láti Ìdúmọ̀tà nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún. Bẹ́ẹ̀ni, Ìjú ní láyàndé láyàndé ibo lẹ pé. Ìjú. ókè Ìjú ọ ṣáà yà mí lẹ́nu pé Ìdúmọ̀tà ìpínlẹ̀ lọ́wọ́ Ìjú ẹ bá ń dá ọkọ yín fáwọn ará ilé. Jacob lorúkọ mi. ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín sà. Lórúkọ Jésù ó ti dára fún yín. àmín. Jésù. Lórúkọ Jésù ayé mi yóò dára màá rí àánú gbà. àmín o ẹ gbà tìdílé yín náà. Lórúkọ Jésù ìdílé mi yóò rí àánú gbà. àmín o ó yẹ gbà kan fáwọn ọ̀tá yín. Àwọn ọ̀tá mi náà àwọn náà rí àánú gbà wọn ní tètè fún fún ìṣeré mi. àmín èèyàn tí mọ́ lẹ́hìn lẹ́yìn ó yẹ bá ń gbà kan fún olórí Jésù. Olórí Jésù ògo yín máa tàn. Àmín Jésù. àmín o àmín o. Olórí Jésù ògo yín máa tàn. Àmín Jésù. àmín àmín. Gbogbo àgbáyé yóò rí ògo. Àmín Jésù. àmín o àmín o. Ọlọ́run yóò ta àṣírí ayé fún gbogbo èèyàn láti rí. Àmín Jésù. Àmín àmín ẹ ṣé gan sà. ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n fún yín ní ìbéèrè kan kẹ́ ẹ tiẹ̀ lé káwọ̀ bóyá ẹ̀ bùn jẹ. Ó dà. ẹgbẹ́ ìbéèrè àlọ́ o. Àlọ́. àsìn ọmọdénu ọ̀nà ilé bàbá rẹ̀ kóró náà ló sá wọlé kí ni o. Ó pa kásán. ayayayayayaya ọ̀pá kasọ̀ kẹ̀ ẹ má jẹ́ ọ̀pá kasọ̀ èyí ò kéré gan kọlọ́run ọ̀dà kankan ṣàánú wa ẹ wò ó a ní ìṣẹ́jú àáyá mẹ́rin sí i lórí ètò mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín kó tó di pé ẹ wàá dáhùn ìbéèrè òun mo fẹ́ kẹ́ ẹ bá mi gba àwọn olórin bíi tìyín tí wọ́n jẹ́ olórin ẹ̀mí mímọ́ tí wọ́n jẹ́ ọ̀dọ́ bíi tìyín tí wọ́n ń bọ̀ ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn. ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé bọ́lọ̀ ń ṣe ń fún wọn lórin yẹn kán focus lórí Ọlọ́run kán mọ́ wò pé èmi náà fẹ́ lọ bá bàbá Yẹmí wò torí pé tó bá yá olórin ẹ̀mí kan wà báyìí tí mo forúkọ bò láṣìírí tó ti tàn tẹ́lẹ̀ tó padà jábọ́ mo dẹ̀ mọ̀ pé ara àwọn tó ń tojú bọlé káàkiri nìyẹn kán ṣàwà kán focus lórí Ọlọ́run pé Ọlọ́run ló máa ń tan òkìkí èèyàn oògùn kì í tàn tóògùn bá tàn ó máa jábọ́ tó bá yá. tóògùn bá tàn yes ó máa jábọ́ gbọ̀ngàn focus lórí Ọlọ́run pé Ọlọ́run tó bá jẹ́ pé Ọlọ́run ló pè wọ́n o torí ẹlòmíì Ọlọ́run ò pé òun ló pera ẹ̀ kán wà pẹ̀lú Ọlọ́run pé Ọlọ́run ìwọ ló pè mí ṣe mí bó ṣe fẹ́. ọ̀dà ẹ wá já wò ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ báyìí lónìí wọ́n kàwé bọ̀ wọ́n èé ṣe wọn ò lo ògo tọ́lọ́run fún wọn ẹ̀bùn tọ́lọ́run fún wọn kí lẹ lè sọ sírò àwọn ọ̀dọ́ ọ̀hún irú ìmọ̀ràn wo lẹ lè gbà wọ́n. ìrànwọ́ wo mo lè gbà wọ́n o kán try kán lo kan tọ́lọ́run fún wọn torí pé Nàìjíríà wà báyìí ṣèbí graduate lèmi náà ọdún tí kó wáyọ pé mo ti rí permanent work máa ṣì lógo mi náà torí ìyẹn gangan ni kókó. ìyẹn ni kókó. so iṣẹ́ kí ni iṣẹ́ ta ló fẹ́ mọ̀ lórí iṣẹ́ bàbá wa Adébóyè máa ń sọ kinní kan pé káyọ̀ pé lecturer tó ń ṣe ni kò sẹ́ni tó lè mọ̀ as GO of Redeemed Christian Church of God so ògo tọ́lọ́run bá fún ẹ màá gbà wọ́n nímọ̀ràn kán lò ó. ọ̀dà kó tó di wípé a máa lọ a ní ìṣẹ́jú àáyá méjì péré kó tó di pé a máa lọ ṣé ó tún kù kan lára àwọn tíráàkì tẹ́ ẹ kọ
nínú orin tá a bọ̀ mú yín tá a ti kọ àbá ti kọ gbogbo ẹ̀ tán. ó wà ó pọ̀. ẹja sọ láàrin ìṣẹ́jú kan èwo ló kù. bye bye to gay. ọ̀ya ẹja bye bye to gay ọ̀ya ní pápá ẹja ṣe yàn bye bye to gay. Say bye bye to gay, bye bye to gay, say bye bye to gay, bye bye to gay, say bye bye to lesbians, bye bye to lesbians, bye bye to lesbians, bye bye to gays. ẹ fi yún ẹ fi gba àwọn tí wọ́n ń ṣe akọlákọ abolabo nímọ̀ràn. bẹ́ẹ̀ni torí kíní yẹn ó ti kọjá ní. ó ti kọjá wọ́n ní wọ́n pé. nǹkan tí Sódómù àti Gòmórà dẹ̀ ṣe ń gbà yẹn tọ́lọ́ fi pa wọ́n run nìyẹn. èyí ó ti pé èèyàn Ọlọ́run ní ẹ̀mí Ọlọ́run gbé ní kí Ọlọ́run ọ̀sán ẹ bá ń dágbére fáwọn ará ayé àkókò ti lọ. ẹ wo ẹ ṣé o gbogbo ojú tó ti ń wò mí látàárọ̀ o Ọlọ́run á bùkún yín o mo dúpẹ́ o I'm very grateful. ẹ tún padà wá bá a bá pè é. kí ló ṣe mí màá wà o. ara àti ìṣe ọjọ́ ìjọba láti jẹ́ máa pàdé lórí ètò Sowonya pẹ̀lú Dokita Olamide àní lè gbé pé ẹnikẹ́ni mọ́ lákòókò yìí. Dokita Olamide apọ́nbẹ́kọ rẹ́pẹ̀sẹ̀ntà àrẹ̀mọ Jésù mò ń dáhùn ojúlówó ọmọ ìyálẹ́jà tó dolóògbé ń gbòòrò lóde sí ọsẹ ẹ má pè mí pa èmi náà ni. agbẹ́sẹ̀tàn rẹ̀ ilé ìdárò àlùkò ṣetán rẹ̀ ilé ìkòsùn lékeleke ṣetán rẹ̀ ilé ìkẹfùn Samuel Olúbáyọ̀ Olamide mo ṣetán wọ́n rẹ̀ ilé baba tó mi lọ́mọ wọ́n rẹ̀ ilé tí Kaftan television yóò bá fún mi torí wèé tí ì lọ ilé báyìí. ẹ wo títí ọjọ́ mẹ́jọ tá a jọ máa pàdé èmi á máa sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ní kọ̀ọ̀kan Ọlọ́run bá mi náà ló dìde fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi Dokita Olamide ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tìlẹ̀ tòkó ojú pátápátá fẹ́ kókò ló bàtà yà pátápátá pátá lórí àpáta fẹ́ràn àkátapàtà sẹ́nu ó jẹrin akátá tó sẹ̀ lórí àpáta pátápátá alápàtà fẹ́nu sí alápàtà pátá tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà Ọlọ́run bá mi Èdùmàrè náà ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pátápátá títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá sórí ètò Sowonya pẹ̀lú Dokita Olamide nọ́mbà Dokita Olamide lẹ́yìn ètò òun náà sì rèé o 08034865342 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08034865342 títí ọjọ́ mẹ́jọ ó ṣe kí ni ó dàbọ̀. ó bẹ̀tà ò má gbé pé torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà ẹ̀mí ajẹ́ máa tẹríba fẹ́ mi. wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí bọ̀ mí gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo tó yẹ pé kàn fẹ́ yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja ẹ yan ẹja tó fi kú ni mi ìfẹ́ yan ẹja mọ́. ẹ yan àgbàdo nígbà yẹn. ẹ̀yin mi orúkọ tèmi ni Ayọ̀ Ajíwọlé wòlíì àgbà mo ń fàsìkò sọ fún yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ Olúwa. Thank you so much for loving us. I love you too. Sowonya pẹ̀lú Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn.